lọ́nà láàkókò mẹ́yẹ tó sún ẹyẹ kan náà lówó sùsùsù tó dá gbogbo yín ẹ̀yin 3,000 people tó dà yín lọ. wọ́n tó ń pariwo sóbọ́lá tó ń pariwo kínní o ìfi góòdù mẹ́rin ṣeré o tó bá ti jó ìfi báyàn ṣeré o wọ́n dọ̀rú rẹ̀ wo ìfi báyàn ṣeré o ìfi báyàn ṣe kọ́mẹ́ntì tó ń ṣe o know wetin you dey do o you go dey talk know wetin you dey do. Ayeti baby ayeti mama mo la ogan mo la mi àti ẹ bá sílẹ̀ pẹ̀lú èyí ọmọ dáadáa dá wọ́n bisikíìtì bàbá mi wà mọ́ ọmọ gidi ni ó. náà lẹ ti wà ń tiri your wife envelope wọn fún wọn náà envelope ayọ̀ Alákíndé ojú mi ọ̀fọ́ o ìmọ̀tọ́ ṣọ́ọ̀bù sí mi lójú sí ojú mi ọ̀fọ́ o orí mọ́mọ́ tẹ́ fẹ́ ṣe o mọ́mọ́ tẹ́ fẹ́ ṣe o what they want sugars. Ìdí ìyànà ń wá kábọ̀ ọjà ìwọ̀n mélòó náà ni ó kù tí ó fi pé 500 right.